Kabiesi o. Ẹ ká kí wọn lọ́jọ́ sí Kabiesi o. Ẹ ká wá kí wọn dáadáa kí wọ́n gbọ́ gbogbo òlu. Kabiesi o. Kábíyèsí ọba Adékúnlé ọmọdé ògún ọmọ àníkẹ́ o. Àgbèjò náà máa dìbò ètò. Láti ẹ̀kọ́ ọmọ yẹn sẹ́kùn ọ̀rọ̀ ọmọ agbóhùn ọ̀kásùn bọ́ ní níṣẹ́ ẹlẹ́jọ́ lára ń tọ́ka ṣẹṣẹṣẹ ọmọ ìwọ kùrù kẹ́rẹ́ nínú ìyàtọ̀ ọmọlúfà lọ́nà oko bọ́ká bá ṣáájú tí wọ́n àwọn ilẹ̀ bàtẹ̀ lé jẹ́jọ́ lábáwọ́ rúbọ̀ lẹ́rìn iná bàbá dáníjẹ́kọ̀ ọmọlúfà lọ́nà oko. A dúpẹ́ púpọ̀ ní ẹ̀wọ̀ Ọlọ́run bí a ṣe sọ nínú ẹ̀yà tó ní ètò tó dáa jù ní ẹ̀yà Yorùbá. Ẹ̀yà Yorùbá ló ní ètò tó dára jù. Yes, ní gbogbo nǹkan ni ó kì í ṣe pé lórí ọ̀rọ̀ ní ọba lọ́ba ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń rí lóde òní nìsín kó lè bá a dùn tó dẹ́n kó lè mọ kárí ká lè máa mix ẹ̀ ìwọ̀n inú ẹyọ okùn ṣò tá a jẹ́ ọmọ tó tẹ̀lé Ìbàdàn akérèwọ́gbó òwìn. Akérèwọ́gbó ìwìn. Lára rẹ̀ ní gbogbo àwa tá à ń jẹ ẹ̀bù láti jáde lè rí bí mo ṣe sọ nǹkan dojúrú náà along the line o you know ṣùgbọ́n ní tòótọ́ tí ò dẹ̀ rújú tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ mẹ́ta tí a ń sọ yìí ó ti láìn Òkìtì àmọ̀pẹ́ aró ti wẹ̀ àti Olùjọbákin. Ẹ bá mi tún Kábíyèsí Òkìtì aró ti wẹ̀ Olùjọbákin. Níjọ́ náà a ò ní olóyè Ọ̀dọ̀fin àfọ̀bàjẹ́ mẹ́fà la ní. Àfọ̀bàjẹ́ mẹ́fà ló wà ní Ìbà ní tiwa àwọn ìlú mi wà méje mẹ́jọ bẹ̀ tiwa mẹ́fà ni iná náà ṣe ń pè wọ́n ní Wàrẹ̀fà. Ẹgbẹ́ báwo lẹ ṣe lọ́jọ́ kìíní àná èló ni Kábíyèsí fún yín Kábíyèsí bí owó ńlá Kábíyèsí wá gbé fún yín. Owó simple lówó kí ni mo wí. Simple lówó. Kékeré lówó. Ká lóòótọ́ ló dáa jù. Ká lóòótọ́ ló dáa jù. Ká má ti torí owó bà ayé jẹ́. Kékeré ni towó. Báwo la ṣe wá sí. Gẹ́gẹ́ bí àṣà wa. Bẹ́ẹ̀ ni sà. Nígbà tí bàbá wa wàjà ètò náà ni pé àwa àgbọ̀fà mẹ́fà a gbọ́dọ̀ jókòó ká forí kórí. Nbò ló kàn kájẹ̀sí lóòótọ́ pé ibi báyìí ló kàn o. Ká má fi epo bọ iyọ̀ nínú. Láti ẹ̀ máa wá gba nǹkan ká fòótọ́ síwájú. Tóòtọ́ bá ti wà níwájú àbùṣebùṣe. Nbò ló kàn sóòótọ́ ní ibi báyìí ló kàn wọ́n ní ibi báyìí ló kàn. Àwọn local government wa náà wọ́n mú ìwé wá ibi tó dẹ̀ kàn àwa náà mú ìwé náà àtúnrọ̀bí ránṣẹ́ sí wọn wípé wọ́n sì mọ ọmọ òye wá fún wa. Kó tó di pé nígbà tí lòyè afọbajẹ múwèé fún wa tó àwa náà bá péjọ nínú ìdílé àwa ránṣẹ́ sí babaláwo ọlọ́ọ̀ṣẹ́ òun náà ti wọ bí. Babaláwo òun ní abọ́rúbọyè tọ ìjókòó mọ̀ pé bàbá ẹ tó dífá lọ́jọ́ náà lọ́hùn. Láwa fi okùn mẹ́ta kalẹ̀. Orúkọ èèyàn mẹ́ta. Bẹ́ẹ̀ ni a fi okùn Adékúnlé Oyèdèjì kalẹ̀. Ẹ bẹ́ẹ̀ ká dárúkọ bàbá a sáà fi ọmọ oyè mẹ́ta kalẹ̀. Nígbà dá síwájú ìdásẹ́yìn ó wá mú bàbá tó wà lórí ìtẹ́ báyìí. Nígbà tí mú tọ̀ tí àwa alẹ́ ti jọ fọ́ọ̀sù kan àwa lọ́kàn ṣoṣo èsì ìwọ ògbọ́ tèmi èmi ògbọ́ tìrẹ tọ̀ òun náà la lọ rí fà kalẹ̀ fún jòyè kó tó di pé náà wàá dífá tí wọ́n èkó tó bá lóko lẹ̀ ní èsì àrẹ́sá tọ̀ ìtawà náà yìí ti wádìí ńlé iná ló jáde lọ́hùn. Bá a ṣe gbé bọ́ọ̀lù lẹ̀ gbáà
Òbí yàn. Ó di Kábíyèsí o kí ló jókòó ní ti gbogbo ọmọ wẹ́wẹ́ àtọmọ wẹ́wẹ́ bá ẹ ṣe bẹ́ẹ̀ àwa ṣe nǹkan kọ̀rọ̀. Afẹ́kẹ́ bá wà kí ó du ti Kábíyèsí tó jáde. Èjì ògbé ní èjèèjì mo gbè n ò gbé ẹnìkan ṣoṣo mọ́ adífáfẹ́ lẹ́rẹ́ mojú ọmọ asọ̀sọ́ mọ̀tí ọmọ àtọ̀run gbìwàbọ̀ lẹ́rẹ́ mojú ní látòdì ọ̀run ló gbé ìwà rẹ̀ wálé ayé nígbà tó délé ayé tán gbogbo nǹkan tùbà ó tùṣẹ́ ó dáa ó ṣe regede ó ní èjèèjì mo gbé n ò gbé ẹnìkan ṣoṣo mọ́ adífáfẹ́ lẹ́rẹ́ mojú ọmọ asọ̀sọ́ mọ̀tí ọmọ àtọ̀run gbìwàbọ̀ ẹ̀bù ẹlẹ́rẹ́ mojúmọ̀ fínà arọ ọ̀run ẹgbàyẹ̀wò. A lọ sọ́dọ̀ Kábíyèsí kan ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni wọ́n wá ní Èjìgbò local government wípé ọba tó bá gbowó jù tó bá gba ṣé 20,000 kọ́ ni yọmọ bóyá tó bá gba 18,000 pé o lè lọ bá wọn bó yẹ kí wọ́n lọ wádìí rẹ̀ ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun náà làwa wà yìí Kábíyèsí ní ọ̀dọ̀ tìyín tàbí ìjọba sáà fún Kábíyèsí lówó wọ́n fún wọn ní sitting allowance wọ́n fún wọn ní security allowance wọ́n fún wọn ní báwo ni lọ́dọ̀ títí Kábíyèsí. wọ́n máa ń kọ́ wa ní ẹ̀kọ́ kan àwa ó sì lo ẹ̀kọ́ yẹn ní ìsìn wọ́n ń pè kan ní àṣírí ìjọba. àṣírí ìjọba. so tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa yẹn ẹ lọ bá àwọn ọ̀gá wa ní Òṣogbo àwa ò lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni Kábíyèsí rísì tá a fi lé rísì tó yẹ ká máa béèrè ní ìsìn ni wípé ohun tó yẹ ká máa béèrè ní ìsìn ni wípé gómìnà tó wà ń bẹ nísìn wọ́n nífẹ̀ẹ́ ẹ̀yin lọ́balọ́ba wọn ò dẹ̀ fẹ́ kíyà jẹ ọba kankan bóyá wọ́n wá mọye tí Kábíyèsí ń gbá o bóyá wọn ò mọ̀ o bóyá wọ́n mọye tí wọ́n mọ̀. máa tẹ̀ tún sọ nǹkan kan correctly gbogbo èèyàn wá sí ń bọ̀ wá kò sí gómìnà tó kórìíra ọba kò ṣeé ṣe. ṣùgbọ́n báwo ni 18,000. ó ń kọ́ by the way owó tẹ́ ẹ gbọ́ yẹn kò ń ṣe state government ló ń gbọ́ ọ̀dọ̀ wọn kọjá ni. ó ń gba ọ̀dọ̀ wọn kọjá ni kò ń ṣe so bí mo ṣe sọ pé a lè lọ sí inú rẹ̀ ṣùgbọ́n fún àwọn tí wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ yẹn ó lè má yé wọn ní àkànṣe sọ̀rọ̀ díẹ̀ owó tí àwọn ọba ní gbogbo Nàìjíríà tó ń gbà federal government ni ó ń fún wọn ó dẹ̀ jẹ́ proportion owó local government so tí local government ẹ ṣe mọ̀ orí dẹ̀ la fi mẹ́ran ní àwo tí local government rẹ bí state náà ni o ó dà pé state tó kéré jù Nàìjíríà ló ń gba location tó pọ̀ jù. bẹ́ẹ̀ni. so wàá lè sọ pé bọ́n ṣe ń náwó náà ní káwa náà ná owó kan tó wà ń bẹ nìyẹn. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti yé mi. bọ̀n tó ṣe pé. ó dìpẹ́ lórí ọba tó bá wà ní agbègbè yẹn àti local government yẹn bọ́n ṣe owó kan náà kọ́ ní ìfẹ́ lódùn gbà pẹ̀lú òkùnkù ó yàtọ̀ sí ara wọn. àwọn abẹ gómìnà ní ìsìn náà ọ̀nà yìí náà òun náà lẹ́wọ̀ lójúmọ́ wọn àwòrán yìí sà ńgbà tá a ń bọ̀ mo ké ìdí kòkò dí mọ́tò mi ó gbálẹ̀ gbà mo ní yé Kábíyèsí o torí mo mọ̀ pé tí kan bá ṣe ọ̀rọ̀ Kábíyèsí ó là dá sí àtúbọ̀ ìmú rẹ̀ tún ṣe gbà mo ní tí bá ti ń bọ̀ àlùjọ ní máa gbé wá pé mi ò ní máa gbé mọ́tò ṣùgbọ́n tọ́nà yẹn bá dáa ó náà lẹ́wọ̀ yìí gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ọ̀nà yẹn náà lẹ́wọ̀ yìí abẹ gómìnà a mọ̀ pé ọ̀nà pọ̀ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ abẹ̀yìn gbogbo òlú bẹ̀yìn àforí adé àfibẹ̀yìn. ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ìjọba wa ó ṣe gan ọmọọba ṣùgbọ́n mo fẹ́ máa ń fi kọ̀ọ̀kan má gbàgbé ẹ máa ń sọ ní gbogbo ìgbà àwa tá a jókòó yìí ara ìjọba ni wá. a dẹ̀ ní ọ̀nà tá a fi ń bá ìjọba sọ̀rọ̀ lóòótọ́ ni pé ó máa ń dàbí ẹni pé wọn ò gbọ́ nígbà táwọn Yorùbá tí ì rí nǹkan tó ń ṣẹlẹ̀ mo máa ń sọ mo dẹ̀ nígbàgbọ́ pé àwọn ìjọba ò ní dójú tì wá wọn ní sọ wá di òpùrọ́ so ṣùgbọ́n tó ṣe pàápọ̀ tó kù tá a dìmú tá a jẹ́ ó bàjẹ́ ayẹ́ yẹn torí mi gangan mo ní
tó bá mọ̀ pé ọwọ́ rẹ ò gbúdọ̀ kan gbá ó bá jẹ́ kí ẹni tọ́wọ́ rẹ lè kan igbá ó bá jẹ́ ó jẹ́ o dàgbà kó wá ló parẹ́ ó parun tí wọ́n dẹ̀ fi dandan múyàn kò dáa tó bá fẹ́ ṣe pásítọ̀ it's allowed tó fẹ́ encourage àwọn èèyàn jèrè ọkàn and kò dẹ̀ conflict o tí àwọn tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì torí a dẹ̀ ṣe dáadáa mo dẹ̀ mọ bá ṣe máa ronú mo dẹ̀ mọ nǹkan tí Bible sọ bí kálukú bá ṣe túmọ̀ ẹ̀ torí Ọlọ́run ló dẹ̀ fi yéèyàn pé relation Ọlọ́run pẹ̀lú mámónì mi ò sí mámónì kọ́kọ́ mi ò kí ló dẹ̀ jẹ́ mámónì kí ni mámónì àwọn nǹkan ẹ̀ ṣùgbọ́n tí n bá fẹ́ ṣe pastor I would rather be pastor. Yes. Kí lẹ fi ń sọ̀rọ̀ ajé nínú ìlú yìí táwọn alájàpá àwọn tó wà lọ́nà jí bí wọ́n wà lẹ́kọ̀ọ́ tó ń fẹ́ wọ̀ pé kí ni nǹkan tí a fi ṣe ọrọ̀ ajé ní inú ìlú yìí ìlú rẹ̀ sí nísìnyí a ti mọ̀ pé oko làwa ń dá àwa ń gbésù aníkòkó alóbì alọ́gẹ̀dẹ̀ alẹ́pọ̀ pupa nílùú yìí náà. kiri àgbẹ̀ ni àwa náà ṣùgbọ́n àgbẹ̀ tiwa nǹkan tá à ń gbìn Ọlọ́run kẹwàá pẹ̀lú ilẹ̀ tó gbìn ẹ̀gẹ́ ó wá jẹ́ kí àwọn èèyàn mi mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn ara nǹkan tá a tún pèjọba sí náà nìyẹn wípé kí wọ́n ràn wá lọ́wọ́ ibà olúùlú fùfú ní ibà. Òótọ́ ni ibi tẹ́gẹ̀ẹ́ bá ti wọ̀ ó ti di ẹran kí fùfú wà náà. àwa àdìvẹ́lọ̀ fùfú yẹn. fùfú Kábíyèsí kí lẹ rò débi irú nǹkan yẹn tẹ́ fi ṣe. very interestingly adé fún ẹni tó ní credit lẹ́ni mi mọ nǹkan náà tí one mo láìkí oríkì mo dẹ̀ máa fún ìyá mi Adéogún Àníkẹ́ ní credit yẹn. ẹ láìkí oríkì. ọmọ ìṣàwọ̀ ọ̀gá ọmọ Adéogún ọmọ oníbú ẹjọ́ ọmọ oníbú dẹ́gbọ́ aláwọ̀ táwọn ṣe àwọn ní oṣù kẹlẹ́lẹ́ wọ́dọ̀ àìlóyún kí ni bàjẹ́ sẹ́nu lóyún ayípadé ẹrẹ́sùnmí jẹ mi láòkè mo ṣẹ́gun mo ń gbé sí mo sọ̀jẹ̀ gbá nǹkan wẹ̀ nìkan sọ̀jẹ̀ kó ààrẹ tàní alágbàdo dédé ń kó aṣọ rẹ ni. ṣé tá a bá tẹ̀lé ìyá wa wálé àmọ́ tó bá ń kí àwọn èèyàn lágboolé wọ́n á máa kí ọmọ kíní bá kíní yìí so láti kékeré a mọ̀ pé wọ́n máa ń kíyàn bẹ́ẹ̀ náà ní ilé bàbá wa ní kékeré. ọmọ òkè fìrìbì ti sáyọ̀ ọmọ àdìsá wẹ́lẹ́wẹ́ bí àgọ́ ọmọ adébísí àbẹ̀yìn àkàsán lẹ́nu ọmọ gbàlẹ̀ apá ní nǹkan ní mọ̀mọ́ gbára wẹ́lẹ́ ọmọ gbòbí sọlá igbóbi dúdú sọlá bàbá yín tọ́ rí ní bẹ́ẹ̀nbẹ́ àgbèjò lámájígun ejò ọmọ yánrin ló dìrù ló rọra nílé bàbá tó bí ọlọ́mọ. èmi ni ọba pòfẹ́sọ̀ Adékúnlé Adéogún Oyèdèjì kejì ẹ̀bùrú ti ìlú Ìbà. Adékúnlé ọba tó lọ́gbọ́n lórí kó tó di tó jọba ọ̀ọ́dúndún ọba sọ lùdẹ ẹ̀rọ ẹ mọ́ jíire lópo lé ẹ̀fìrìgbò tó jíire ní sáàtẹ̀ olúgbò jíire jù báyìí náà lọ ajé ló kúkú rí jẹun àrẹ̀sà àjẹjẹ́ òjíire jù báyìí lọ ajé ló kúkú rí jẹun bàbá mi Adékúnlé ọba ó jíire láàfin bàbá ti rẹ ọ̀ọ́dúndún ọba sọ lùdẹ.